mi máa ṣe rere láyé mi máa ṣe rere n ò dìtẹ̀ láyé n ò ní dìtẹ̀ lọ́run n ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì máa ṣe rere láyé mi máa ṣe rere. báyé ń gbógun ẹ ṣá máa jù wáre o báyé ń dìtẹ̀ ẹ ṣá máa hù wáre báyé ń gbógun ẹ ṣá máa hù wáre báyé ń dìtẹ̀ ẹ ṣá máa hù wáre àbábàbọ̀ kò ní iṣẹ́ owó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá mi lọ́wọ́ ẹ̀dá la báyé ń gbógun ẹ ṣá máa hù wáre. Nigeria, which way are we going? Nigeria, which way are we going? For military men to rule our nation at those time. Politicians better get together to practice democracy in the way it should be done. Let's get together and do this in common for the benefit of our nation and the incoming generations. Let's think twice before we move. Let's think twice before we move. Ẹ má sọ pé mo dáràn ẹ̀ tọ́kí mo sọ yìí mo dúró olóòótọ́ ìmọ̀ ilẹ̀ ní. Oríjọ́ ìjọpọ̀ ọ̀hún ń bọ̀ o, àwùjọ pàdé rojọ́. Bàbá gbọ́ ìwà dájọ́ o, ẹni bá ṣe àwọn lọ. Ẹ ṣayé 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 ẹni ayé bá kàn ẹ ṣayé ṣayé. tó ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ìbà tó ta sọ́mọ̀ bí ẹni taṣọ. ìbà ọba tó lè pa tẹ́nìkan ò lè pa ìbà ọba tó lè jí tẹ́nìkan ò lè jí. ìbà àríìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni òyígìyigì mi ọba ìdùà apá ńlá tó ṣàyérò. bàbá ní kọ́yìn dá àwòdì tó lọ sí Ìbàdàn. ìwọ la fògo fún lónìí o. ọ̀rọ̀ mi lọ bí òwe. bàbá ní kọ́yìn dá àwòdì tó lọ sí Ìbàdàn. àjànàkú kọjá mo rí nǹkan fìní tá a bá rí rin ká sọ pa àárẹ̀ ọ̀tá gbàlù wọn ò jó wọn ò yọ ọ̀tá mi máa yọ mọ́ o. adúpẹ́pẹ́ òkun. àyìnlé òkú ó lọ gbàrí sáàsì àwọn òbí òkú ẹ̀yẹ wà láàyè wọ́n ṣe borí kan orin fún mi. mo tún ní dé sórí ètò tèní. wọ́n ṣe borí kan orin fún mi. wọ́n ṣe borí kan orin fún mi. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé dídé báyìí náà léwu adé mo tún débi ìṣèmí náà ni. ẹni pé yan lẹ́gbẹ̀ẹ́ bá lọ́mọ kò ní káwọn ọ̀hún ẹni fàdà bàbá tó lótòló. gbogbo yín ni mo kí mi ò lólòdì ẹnì kankan. mo kó nílé mo kálejò mo kí lọ́mọdé mo kí lágbàlagbà. ọwọ́ tí mo fi wọlé lórí ètò tèmi. ọwọ́ tó yàtọ̀ gbélé ń jáde. ìwòye ìjẹjọ náà rí tàǹkìrà wa káàbọ̀ sórí ètò. èmi ọmọ yín náà ló wà nílé agodo. orin ti wá fún ọ
ọmọ olójú olódùmarè ọmọ tọ́nà ọba mi yọ́nú sí ọmọ tínú ọlọ́run ọba mi dùn sí ẹni táyé ń fẹ́ tiẹ̀ ẹni tọ́mọdé ń fẹ́ tiẹ̀ ẹni tágbà ń fẹ́ tiẹ̀ ọmọ wọn níjẹ̀ṣà òṣèré ọmọ ẹlẹ́ni àti ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiri wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiri wọ́. mo ti ní dé sórí ètò tèmi ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí. a ṣe fàájì lórí ètò tèmi. ààrùn fáyọ̀ bí òṣọpẹ́ ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ń ṣàìsàn lọ́wọ́ ọ̀pọ̀ ló wà lọ́gbà ẹ̀wọ̀n àfihàn wọ́n àfi ń gbọ́lọ̀ ọba Elédùmarè ga ni. ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ wádìí fi nǹkan lé kájọ gbádùn ètò tèmi. gbogbo yín ni mo kí pátápátá mi lólùdí ẹnìkan. alájà mi ọ̀wọ́n Sèídà Oyinlọ́lá Àjàrà láti Ghana lọ́hùn. oúnjẹ wọn nílùú àbáàdìwò. mo kí ẹ kí ẹ. odò ọba ọmọ tó máa. Adu Johnson ẹni sọ̀rọ̀ mi láì dá. láti ìlú Qatar lọ́hùn gbogbo yín ni mo kí. àìjẹ́wò nítorí ẹ̀yìn ẹ̀ wọ́n kò yí ọjà ọ. Ọlágúnjú Olúwaṣeun ọmọ ìyá mi ọ̀wọ́n. ìlú ń bẹ́lẹ̀ yẹn. àwọn tèmi ní California lọ́hùn. Agúnléjìká Adétutù. mo rántí pàjọ wà lórí ètò náà lọ́jọ́ sátidé. ọmọ ìyá mi ọ̀wọ́n ẹ káàbọ̀ sórí ètò. àǹtí mi ọ̀wọ́n Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babálẹ̀yẹ. àwọn àǹtí mi ní Jámánì nìyẹn. gbogbo yín ni mo kí ẹ káàbọ̀ sórí ètò tèmi. ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi náà ò ní di pẹ̀láṣẹ Ọlọ́run. ẹja tó tóbi tó kúrò ọ̀pọ̀ fún bọ́ sódò oyún fanda ìbá kẹrẹ lóhùn lọ́gà gbogbo wọn níbù. Aláàjì Àgbàlẹ̀ ń gbọ́ yẹn. orúkẹ wo jọjọ níbù náà máa bá pẹ̀lú ṣáwá kíṣà olóògbé Dr. Síkírù Àyìndé Barrister. kíṣà òwe àkúrà kódà. nínú àwo wọn tí wọ́n pè ní Fuji Fantasia. kódà bí gbogbo wọn jẹ́. ọlọ́ndẹ̀lẹ̀ fẹ́yàn rẹ̀. orí ń bẹ lẹ́nu Aláàjì àgbà. àbí àmọ́ ṣe fàájì lọ lórí ètò tèmi. ọjà alẹ́ ò gbádùn tó fẹ́ palẹ́ á. àmọ́ mo lọ́rọ̀ sí tí mo fẹ́ báyìí tèmi sọ. wàrà lè dènà kúrò ládùúgbò. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ó jẹ́ sára gbẹ́jẹ́ mọ́wọ́. ọjọ́ ajé náà ni mo mọ mẹ́tò yìí wá fẹ́ sí gbọ́ yín. kò sọdún jẹ́jẹ́. kò tẹ́ bá. mo kí yín kí yín níbi tí ẹ bá wà. òṣìṣẹ́ ọmọ ìlú ni ó pa. ọ̀gá mi ọ̀wọ́n Mutiu Isiaka ẹ káàbọ̀ sórí ètò. sówó tún sì tún fẹ́ tán. ó mọ̀ tójọ́ mẹ́ta ẹ̀ tí ẹ béèrè mi ọmọ yín. ó ní kí gbogbo ara yé o ìwọ̀n bá èsì rẹ̀ fún wa. ọ̀gá mi ọ̀wọ́n Mutiu Isiaka àwọn ti Qatar nìyẹn. nínú wa ilé olóò. alájà ńkọ́ sí wọ́n wà. ìtura ẹni tó yóò bá ẹni ebi ń pa òun lórí asán bá ń sá. ojú rọrọrọ kò yí dá àjẹrẹ kìí kalẹ̀ òun. Aláàjì Àgbàlẹ̀ ń gbọ́ yẹn. ìkòkò àmọ̀tọ́ lóbìnrin ló ní fi lóbìnrin àtẹ̀sínwó sí àjẹrẹ. àṣetò àròjọ musolókun lórí ètò yìí. kájẹrẹ wọnú odò ó wọnú ọ̀sà ó wọnú òkun pọ̀. tó
ẹ̀já kanjú abẹ́ ń kó. ìdómìnú fẹ́rẹ́ ṣẹ́wárẹ̀ nù òrófó ní òkòròfó inú ẹ̀yẹ ó dá. ẹ ṣeun ọ̀gá mi Mutiu Isiaka. ó tó bí máa bẹ̀ta yóò jára lé ògbàdùn lónílé òun fún ṣọṣọ. ẹ̀já ràn létí kọ́lé lówó. mo rántí èèyàn tèmi ẹ̀gbọ́n mi ọ̀wọ́n MC. kọ́lé lówó bímọ mẹ́jọ. àwọn ti Manila ní Philippines. òun fẹ́ torí tiyín gan ni mo ṣe ń ju Alhaji Àgbáyé. tó káyé èmi gan ẹjọ́ ká èmi gan lára ń bí àbẹ́ rí. ẹjọ́ lọ́mọ lọ́dẹ̀ẹ́dẹ̀ òun sàn fún. àwọn àpapọ̀ ẹyẹ pẹ̀lú ọkùnrin tèmi gbogbo wọn fọwọ́ lẹ́rán. níyì Ọlọ́run yọmí ẹ ṣé mo dúpẹ́ káàbọ̀ sórí ètò. torí ọlá yọjú tó gbà sí páyé fẹ́lẹ́ pé kí su ẹni bá dènà àfọwọ́bò tẹ̀ nítorí aráyé. kò pẹ́ kò jìnnà ọmọ mẹ́jẹ̀ẹ́jọ́ fàyè lẹ̀ kóyíkóyí fi wọ́n dájọ́. ẹ bá mi ta ká sórí ìsọmọ ìdèwé dàgbà. ẹ̀yin tèmi lódò yín ni mo kí pátápátá mi ò lólódì ẹnì kankan. ẹ̀sọ́ pẹ̀lẹ́ ní kíkẹ́ kó jẹ́ ẹ̀fọ́bọ̀ jáwúra nítorí ayé fẹ́lẹ́. bẹ́ẹ̀ wo wíwí bá kíjú kì máa yí ṣe tó bọ̀ ní kì í ṣe tó. Olúmídé Adédèjì mo kí ẹ. ọjà sí ìbọ̀dá o kò lẹ́ẹ̀ka ara níṣẹ́ ló ń bíbọ́. ẹ̀fún kì í mọ́jọ́ èdè ìbọn kì í ṣe òṣù tó má láláyé. tó paluda làárọ̀kọ́ paluda làáràdá. tó Alhaji Àgbáyé ṣe ẹ jẹ́ kí olórin wa Délé Táíwò náà káwọn náà bá wa dá sétò. àmọ́ kó tó di pé mò ń lọ sí abala kan ń bẹ lórí ètò yìí náà tí mo fẹ́ jẹ́ kí èèyàn wa náà kí mo fẹ́ gbé sí yín létí àmọ́ ẹ jẹ́ n fi sọ̀rọ̀ àṣírí náà. paluda làárọ̀kọ́ paluda làáràdá kí olórin wa Délé Táíwò káwọn náà bá wa dá sí ètò yìí. ìran tẹ̀tẹ̀ kì í dá láwùjọ àwọn. olóore lẹ́yẹ bá mi ṣáájú iwájú lójúkún gbé nígbà táwọn bá dìtẹ̀ mẹ́ni tó fẹ́ gbérí. tó kí ni mo fẹ́ kẹ́ mọ̀ lórí ètò tèmi ọ̀rọ̀ wo ni mo sáré mú wá tí mo fẹ́ ká fi ṣe àríkọ́gbọ́n lórí ètò yìí. Délé ti dé láwọ̀ ẹ̀ kò rí pamọ́. Délé ti dé láwọ̀ ẹ̀ kò rí pamọ́. Àbèrè wá lóde, àgbègbè òrèlè olóyìn. Torí pé Délé Táíwò tẹ́ ń wí tó ti gbóni dé. Àwọn Táíwò tẹ́ ń béèrè tó ti gbóni dé. Kíní kan ní mo mọ̀, tó dá mi lójú, ẹ òkùnkùn bìrìbìrì, ó dájú ìmọ̀lẹ̀. Délé Táíwò lẹ́ ń gbọ́ yẹn. Òṣìbí tán lè gbé ga tí wọ́n tún lè bá wa mọ́. Délé Táíwò ní bàbá wọn. Wọ́n kí jùjú bẹ́ ní àgọ́dé lẹ́gbẹ́. Jùjú tẹ̀tú bọ̀ ọlọ́jà búrọ́tà. Wọ́n kí jùjú bẹ́ ní àgọ́dé lẹ́gbẹ́. Princess Fad èèyàn tèmi ọ̀wọ́n ẹ káàbọ̀ sórí ètò. Ìròyìn ló bá jẹ́ kíjà, àsìkò tí wọ́n lọ́dẹ o. Princess Fad ẹ ṣe gbogbo ìgbà lórí ètò yìí. Tó ọmọge wá jọ, tó ọmọge wá jọ, òrékelẹ̀ wa, tó ọmọge wá jọ, apọ́nbẹ́kọ̀ rẹ̀ o. tó kí ni mo fẹ́ mú wá sórí ètò tèmi kí ni mo fẹ́ ká sọ lórí ètò ilé. Abúlé ìtò òrékelẹ̀ wo mi. Tó ọmọge wá jọ. ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́. Ọmọdé dàgbà ló ti gbé fọ́ọ̀mù jìjù, kí Délé Táíwò, ọmọge jọ. ètò yìí máa ń wáyé ní aago 3 ọ̀sán lọ́jọ́jọ́ ajé. Ẹ wí kí n gbọ́. Tó ọmọge wá jọ, òrékelẹ̀ wa, tó ọmọge wá jọ. tó kí lákòrí ọ̀rọ̀ tèmi tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ fi ṣàríkọ́gbọ́n ó ṣeé ṣe ká má lè parí ìtàn tèmi torí ìtàn tó jẹ́ wípé àgbọ́ fi kọ́gbọ́n ni ìtàn tó yẹ kẹ́yìn èèyàn wá gbọ́ kẹ́ṣe àkàsálíkù ni. tó àkórí ìtàn tèmi ni mo pè ní ìtẹ́lọ́rùn àti ìgbọ́ràn. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ kàǹkà ìtẹ́lọ́rùn ṣebí nínú ohun gbogbo tí ẹ̀dá bá ń ṣe nílé ayé ẹ jẹ́ kí a máa ní ìtẹ́lọ́rùn. àwọn àgbà gan máa ń sọ wípé ìtẹ́lọ́rùn ni bàbá ìwà àbí.
agbọ́dẹ àbọ̀kì dúdú ìdílé táwọn ìdíyìí. ẹlòmíràn ọlọ́run dá ní bó ṣe wù ú àmọ́ kò tẹ́ ẹ lọ́rùn ó fẹ́ tún ara rẹ̀ dá. Orílẹ̀-èdè ènìyàn dúdú àti káwá sí ewéko. ìjẹ́ bọ́lá ń ṣe dá lòmíràn ìjẹ́ kò dáa tó fi fẹ́ tú ara rẹ̀ dá. olúwàfẹ́mi àyántòkun àwọn tèmi lógbómọ̀ṣọ́ ẹ káàbọ̀ sórí ètò yìí. Stephen K Balógun ẹ káàbọ̀ sórí ètò. ìtìyìntìyìn pẹ́ láyọ̀ jíjọ́nà tọ́kì jújú. ẹlòmíràn á nípò ẹlòmíràn lówó ẹlòmíràn lọ́lá ṣùgbọ́n tún ń wá agbára káàkiri torí pé àìnítẹ́lọ́rùn náà ni. bàbá ọ̀run dárí jíjẹ́ o táwa tó lè ṣe fẹ́rẹ̀. ẹlòmíín sì fẹ́ jogún gbogbo ayé pátápátá ìjó wa ṣeé ṣe bí. ẹgbẹ́ ìyàwó sókè. oyè oyè yẹ. ẹni bá wọ oyè oyè. ẹgbẹ́ ìyàwó sókè. kí lẹ̀dá ń wá káàkiri gan kí là ń wá káàkiri tá a fẹ́ra wa lọ́kàn balẹ̀. ẹni bá wọ oyè oyè. ẹni bá wọ oyè oyè. ó yẹ kẹ́ mọ̀ wípé ewé kan ò lè jábọ́ lára ogi kọ́ba òkè bámọ̀ sí. ẹgbẹ́ ìyàwó sókè. ẹgbẹ́ ìyàwó sókè. oyè oyè yẹ. ẹni bá wọ oyè oyè. ẹni bá wọ oyè oyè. ohun kejì tí mo fẹ́ ká gbé yẹ̀wò lórí ètò tèmi ni mo pè ní ìgbọràn. ìgbọràn sàn ju ẹbọ rírú lọ bẹ́ẹ̀ ni ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. wọ́n ti kìlọ̀ fún ẹlòmíràn títí ṣùgbọ́n kò gbọ́. bẹ́ẹ̀ ni ẹlòmíràn elétí ikún ni ṣùgbọ́n kò gbọ́. Stephen K Balógun ẹ ṣé ẹ fetí sí tán tèmi. ẹlòmíràn kọ etí ikún sí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ṣé ẹ mọ̀ pé ẹni tá a bá ń bá bí tó bá warùn kí onítọ̀hún náà ó parun lójijì ni ọlọ́run níjà parun lójijì. orí ló fẹ́ ni ayé tó sọ ayé o àkàmọ̀ràn ìgbòmúrọ̀. àìgbọràn ti pa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì. ìgbà tó ẹlòmíràn wá. àìgbọràn ti rán ọ̀pọ̀lọpọ̀ lọ sí ọ̀run àìmọ̀bọ̀. ayé yìí lé o ayé yìí. ìgbọràn sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. àkàmọ̀ràn o ayé o ayé o ayé o. ìtàn kékeré kan ni mo fẹ́ kí a fetí gbọ́ mo fẹ́ ká gbọ́ lórí ètò yìí. ó ṣeé ṣe ká má lè parí ìtàn náà lénìí àmọ́ bó bá dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run á parí rẹ̀. àkórí ìtàn tèmi ni mo pè ní ìtẹ́lọ́rùn bàbá ìwà. òun náà ni mo fẹ́ kí a fi wò náà a lè fi wé abala méjì ni ká pè ní ìtẹ́lọ́rùn àti ìgbọràn. abala àkọ́kọ́ ni màá pè ní ìtẹ́lọ́rùn àti ìgbọràn apá kìíní bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run àá sọ apá kejì àmọ́ mo fẹ́ kẹ́ ẹ fọkàn bá mi lọ ná ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ wádìí fi nǹkan lè kájọ gbádùn ètò tèmi. àjẹmọ́lá kò kírò àjẹkọ̀gbẹ́ ọkọ̀ àdìmọ̀lá ìjẹ̀bí fẹ̀sánilé àwọn kan láwọlé o àbíyànlá o ọkọ̀ bíkì bébì ọmọ bàṣọrú àwọn bá bí mi ọdí èsì òmẹ́mẹ́ àwọn bá rí sàlọ́yà ọmọ ní mọ́kọ́ ṣẹ̀fẹ́ mi tọ́jú bọ́lá ọlágbèmí o ṣíàmà wípé property limited àwọn akínbọ̀bọ̀ o ọmọ balógun o ṣẹ̀fẹ́ mi tọ́jú fúnṣọ àbírí o ṣẹ̀fẹ́ mi tọ́jú bọ́lá olùṣọ́wọ́ ayọ́. tó ìtàn tí mo fẹ́ sọ lónìí dálé lórí arákùnrin kan tí wọ́n ń pè ní Àrẹ̀mú. tó Àrẹ̀mú ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó tuntun tó ń jẹ́ Àdùnní. wọ́n fi lé pọtí wọ́n fi ọ̀nà roka àmọ́ lẹ́yìn ìgbéyàwó wọn nǹkan kò fi ara rọ fún wọn. èyí ló mú kí Àrẹ̀mú kó pinnu lọ́jọ́ kan láti rin ìrìn àjò. ó fẹ́ wá iṣẹ́ lọ sí ìlú òdìkejì kí ó lè bá a bọ́ ẹbí rẹ̀. Moronkeji Dami Oyeniran ẹ káàbọ̀ sórí ètò yìí. Níyì Ọlọ́run Yọmí ẹ káàbọ̀. Balọ́lọ́ olóòlà jùlọ kí jù balọ́lọ́ ó jọ bí eré kì máa. bí mo ṣe ń sọ lọ lọ́jọ́ kan ni Àrẹ̀mú pe ìyàwó rẹ̀ ó ní olólùfẹ́ mi ọ̀wọ́n mo pinnu láti rin ìrìn àjò kékeré kan mo fẹ́ lọ sí ìlú òdìkejì láti lọ wá bí ó ṣe dáa
ìgbà tí wá ní. àsìkò tí wá ní. àwọn ẹlẹ́dọ̀ bá gbẹ̀gbọ̀n ká máa wọ wọn lọ. inú ìyàwó rẹ̀ kò dùn nítorí wípé ó fẹ́ fi òun sílẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ pé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé kì í ṣe ohun tí èèyàn lè fi ilẹ̀ lọ. àmọ́ kí la wá ṣe? àti jẹ àti mu, àṣà jẹ àṣà mu. bàbá sáré wá bèbí sáré wá ẹ wá ẹ máa bọ̀. àmọ́ bí Àrẹ̀mú ṣe sọ fún ìyàwó rẹ̀ ní baálé mi, kò sí nǹkan tó burú nínú rẹ̀. àmọ́ wàhálà máa ṣẹlẹ̀ nínú. ó ní àmọ́ ìgbà wo lẹ́ wá dé báyìí. Àrẹ̀mú ní òun kò lè sọ, àmọ́ òrìṣà òkè bó bá gbà fóun tí òun bá sì rí ṣe, òun ó ṣe òun ó ṣe iṣẹ́ fún ọdún díẹ̀ kí òun tó padà wálé. ṣe ni wọ́n retí ẹlẹ́yà wọ́n ti gbàgbé Ọlọ́run lọ. ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ń sunkún. Àrẹ̀mú fa ìyàwó rẹ̀ mọ́ra. ó ní ẹkún kọ́ ló kàn, bí kò ṣe wípé kó mọ̀ fi àdúrà kó mọ̀ fi ràn òun lọ́wọ́. ó ní òun ó ṣe ìlérí wípé òun kò ní fi sílẹ̀ nígbà kankan. òun ó máa pàrókò sí i, òun ó sì máa ránṣẹ́ sí i. ó dá wá fún mi nígbà tó gbà. ó dá náà bá mi. ó ní kí aya òun náà ṣe ìlérí fóun náà wípé òun náà kò ní ní ẹlòmíràn lẹ́yìn òun. bàbá máa wá kúrò lọ. ìyàwó náà ṣèlérí fún àwọn méjèèjì, ṣèlérí fún ara wọn. ìyàwó sì ṣe àdúrà fún ọkọ rẹ̀. bí máa wá kúrò lọ́tọ̀. Àrẹ̀mú mú ọ̀nà pọ̀n, ó di ìlú òdì kejì. Àrẹ̀mú rin ìrìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. nígbà tó dé ìlú kan, ó rí arákùnrin kan. kí ló ṣẹlẹ̀ nígbà tó rí arákùnrin yìí? ó rí arákùnrin kan tó ń ṣiṣẹ́ oko lọ́wọ́. ó sì bá arákùnrin yìí sọ̀rọ̀. ó ní ẹ kú iṣẹ́ ń bẹ̀ wò. arákùnrin náà dá lóhùn. ó sì bá arákùnrin yìí sọ̀rọ̀. ó ní kó fi òun ṣe alágbàro nínú oko rẹ̀. arákùnrin náà ní ọ̀dà, òun tilẹ̀ ń wá alágbàro náà tẹ́lẹ̀, àmọ́ nígbà tọ́lọ́run ti ṣe báyìí tó ti gbé e dé, kò sí ṣe kò ṣàìṣe kọ́mọ báwọn náà ṣiṣẹ́ ni. tó arákùnrin mọ̀ gba Àrẹ̀mú síṣẹ́, òun bá a ṣiṣẹ́. àmọ́ nǹkan kan ló wá ṣẹlẹ̀. Àrẹ̀mú wá ní òun ò tí ì fẹ́ mọ gbowó òun ò ní mọ gbowó òun lójoojúmọ́, òun ò sì ní mọ gbowó òun lóṣooṣù, òun ò sì ní mọ gbà lọ́dọọdún. àmọ́ òun ò ṣiṣẹ́ títí ọjọ́ tó bá wu òun, tóun bá ní òun ò ṣiṣẹ́ mọ́, kọ́gá ìkókó gbogbo owó tí ó bá jẹ́ tòun kókó fóun kóun sì mọ́ ọ lọ. àdéhùn wọn wọ̀, bẹ́ẹ̀ ọ̀gá yìí náà sì gbà láti ṣe bẹ́ẹ̀ fún un. ẹ mọ̀ fọkàn bá mi lọ. Àrẹ̀mú ń ṣiṣẹ́ yìí lójoojúmọ́, tìwúrí. ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ṣẹ̀ ń darapọ̀ mórí ètò yìí. Princess Fúnmi Àlàbí, ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò nígbà gbogbo. àǹtí mi ọ̀wọ́n Alọ́ Táíwò Àbùgàn, mọ̀mọ́ pásítọ̀, ẹ ṣé mo adúpẹ́. tó mo fẹ́ gbìyànjú kí n fi ìdí ìtàn kí n fi lọ́lẹ̀ lónìí, torí pé mi ì fẹ́ kó ní apá kejì torí ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbádùn mi. àmọ́ bí mo ṣe ń sọ lọ, Àrẹ̀mú ṣiṣẹ́ fún odidi 20 ọdún láì gba ìsinmi ọjọ́ kan. àmọ́ lẹ́yìn 20 ọdún, ó wá bá ọ̀gá rẹ̀, ó wí pé gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin wọn, òun ti ṣetán láti gba owó òun sì fẹ́ mọ́ ọ lọ torí wípé òun fẹ́ lọ kó bá ìyàwó òun nílé. ọ̀gá rẹ̀ ní tòótọ́ ni bẹ́ẹ̀ làdéhùn kan wà láàrin wọn, àmọ́ ṣùgbọ́n òun tún ní nǹkan kan tóun fẹ́ sọ bó bá lè dàárò.
jẹ́ ká lè san wá o bàbá jẹ́ ká yẹyẹ wá. ọ̀gá rẹ̀ ní òun ní ìmọ̀ràn mẹ́ta kan tóun fẹ́ fún bó bá lè gbàmọ̀ràn yìí kò ní gbowó iṣẹ́ bó bá sì gbowó iṣẹ́ òun ò ní fún nímọ̀ràn. ẹ jẹ́ ká tẹ́wọ́ àdúrà. ọ̀rọ̀ ìwádìí bákan létí Àrẹ̀mú ìmọ̀ràn mẹ́ta àtowó iṣẹ́ 20 ọdún. ẹ jẹ́ ká tẹ́wọ́ àdúrà. èwo ni ó wà faramọ́ nínú rẹ̀. ìgbòwúrọ̀ náà. àmọ́ ó ní k'Árẹ̀mú lọ rèé sùn kó ronú bó bá dọjọ́ kejì kó wá bá wọn. àwa o bàbá jẹ́ ká yẹyẹ wá. lẹ́yìn ọjọ́ kejì Àrẹ̀mú wá bá ọ̀gá rẹ̀ ó ní òun ti ronú sí i ó ní kí ó fóun ní ìmọ̀ràn mẹ́ta ó ní kó sì fi ọ̀rọ̀ owó sílẹ̀. ọ̀gá rẹ̀ ní ìjẹ́ ò tilẹ̀ mọ nǹkan tí mò ń sọ bí n bá fún ọ nímọ̀ràn mẹ́ta èmi ò ní fún ọ lówó bí n bá sì fún ọ lówó èmi ò ní fún ọ nímọ̀ràn mẹ́ta ẹ fetí sílẹ̀ kẹ́ máa bá mi lọ. Alájà Sèyídà Òyìnlọ́lá Àjàrà Ọláníyàn àwọn ní owó làwọn ó gbà o. tó arákùnrin tó járe mú yìí ó ní ìmọ̀ràn lòun ó gbà ọ̀gá rẹ̀ bá ní kò dáa ó lọ dáa ó ní kò ṣe kò sáìsì olóhùn fún nímọ̀ràn nígbà tó ti tẹ́ ẹ lọ́rùn. ọ̀gá rẹ̀ ní ìmọ̀ràn àkọ́kọ́ ni wípé kó má ṣe gba ọ̀nà ẹ̀bùrú èyí táwọn olóyìnbó pè ní short cut kó má gba ọ̀nà ẹ̀bùrú kankan ní gbogbo ìrìn àjò rẹ̀ nílé ayé. ó ní ìmọ̀ràn kejì ni wípé kó má ṣe ṣe òfin tó tó ìyẹn ni àwọn òyìnbó pè ní curiosity ó ní kó má ṣe òfin tó tó kó má ṣe wá àwáfí ohun gbogbo nítorí èyí lè kó bá. Mọ́rọ́nkẹ́ Dámì Oyèníran àwọn onímọ̀ràn làwọn ó gbà. Ọláyínká Dámẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun lọ́jọ́kọ́jọ́. Princess Fad àwọn náà nímọ̀ràn náà làwọn ó gbà. ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀. pé ká máa bí sí ká máa rẹ̀ sí. ṣé ẹ gbàgbé nǹkan tí mo sọ ìmọ̀ràn kẹta ni wípé kí ó má ṣe ṣe ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti ń bínú ó ní kó ní sùúrù gan ó ní kó má sì lágídí kí ó má sì ṣe ìbínú kí ó má ṣe ìpinnu kíákíá. ṣé ẹ rántí ìmọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ ó ní ìmọ̀ràn àkọ́kọ́ ni wípé kó má ṣe gba ọ̀nà ẹ̀bùrú nílé ayé nítorí ó léwu. onímọ̀ràn kejì ni wípé kó má sì ṣe òfin tó tó nǹkan kan èyí tí olóyìnbó ń pè ní curiosity kí ó má ṣe àwáfín kankan. onímọ̀ràn kẹta ni wípé kó má ṣe bínú lọ́ra yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì. ó ní kó má ṣe bínú ó nítorí pé bó bá bínú bó bá lè yí ìpinnu rẹ̀ padà ohun tí ó tẹ̀yìn rẹ̀ wá ò ní dáa. ìmọ̀ràn mẹ́ta tí ọ̀gá rẹ̀ mú fún náà ni. àkókò tí ká wákàtí ọjọ́. Níyì Ọlọ́runyọmí àwọn ní Sólómọ́nù béèrè fún ọgbọ́n ìmọ̀ àti òye ọgbọ́n mẹ́ta ẹ̀ ṣe àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ ní owó ní kókó. tó bí mo ṣe ń sọ lọ lórí ètò yìí nígbà tí ṣáà lè parí ìtàn yìí báyìí lénìí ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀. iṣẹ́ rere la gbogbo ṣe. tó ó gba ìmọ̀ràn yìí lọ́wọ́ ọ̀gá rẹ̀ nígbà tó sì fẹ́ mọ́ ọ lọ ọ̀gá rẹ̀ gbé àpò mẹ́ta fún un kí ló ń wá àánú àpò mẹ́ta tí ọ̀gá rẹ̀ gbé fún yìí. àpò àkọ́kọ́ àkàrà òyìnbó táwọn ilé ìbò ń pè ní búrẹ́dì òun ní bẹ́ẹ̀nu àpò àkọ́kọ́. àpò kejì àkàrà ilé ìbò tí wọ́n ń pè ní búrẹ́dì òun náà ní bẹ́ẹ̀nu rẹ̀. àpò kẹta àkàrà ilé ìbò tí wọ́n ń pè ní búrẹ́dì òun náà ní bẹ́ẹ̀nu rẹ̀. ọ̀gá rẹ̀ wá ní bó bá ti rìnrìn àjò díẹ̀ bébí bá ti pa àpò àkọ́kọ́ òun kó mú búrẹ́dì inú rẹ̀ kó jẹ. ó ní bó bá ti rìn débi bá tún ti pa àpò kejì kó mú búrẹ́dì inú rẹ̀ kó jẹ. ó wá ní àpò kẹta bó bá dénú ilé bó bá ti rí ìyàwó rẹ̀ ní kó tó jẹ
kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Àrẹ̀mú tó mọ́nà ìrìn àjò rẹ̀ tán. wákàtí ọjọ́ wákàtí mi sí rẹ̀. Àkókò tí ká wákàtí ọjọ́ wákàtí. tó Àrẹ̀mú ń bá mú ọ̀nà rẹ̀ pọ̀n ló bá ń lọ. nígbà tó yá bó ti rin ìrìn ọjọ́ kan àbí ọjọ́ méjì ó pàdé arákùnrin kan. arákùnrin náà bá béèrè lọ́wọ́ rẹ̀, wọ́n ní níbo ló ń lọ. ó ní òun fẹ́ rin ìrìn àjò padà sí ìlú òun, èyí tí ó gbà òun ní 20 ọjọ́ tóun ó fi débẹ̀. arákùnrin yìí bá sọ fún un, ó ní òun mọ ọ̀nà ìbùrú kan tó lè gbà, bó bá sì gba ọ̀nà yìí yóò dé ìlú rẹ̀ láàrin ọjọ́ 5. Àrẹ̀mú tẹ̀lé arákùnrin yìí, ó bá forí lé ọ̀nà ìbùrú yìí. àmọ́ ńgbà tó yá Àrẹ̀mú rin ìrìn àjò yìí fún ìgbà díẹ̀ ló bá padà. Ó rántí ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ tó ní kó má ṣe gba ọ̀nà ìbùrú. ó bá padà sọ́nà tó ń tọ̀ ọ́ lọ tẹ́lẹ̀, ó bá múnà bẹ̀rẹ̀. ńgbà tó rí ọ̀nà yìí díẹ̀ ló wá rí pé ọ̀nà ìbùrú tí arákùnrin àjòjì ní kò ń gbà, ọ̀nà tó já sọ́nà ìparun ni. ẹ má ṣe bínú, àwọn èèyàn ní tẹ̀mí láago lóríṣiríṣi tí wọ́n ń sọ èrò ọkàn tiwọn náà. bẹ́ẹ̀ nǹkan tí ń wò mí nílé bẹ́ẹ̀ làwọn kan náà ní. àmọ́ mi rò pé a lè fi ẹnu ìtàn ìgúnlẹ̀ lénìí, àmọ́ ẹja mọ bẹ́tò lọ́nà. tó bí mo ṣe ń sọ lọ, mo ní arákùnrin yìí Àrẹ̀mú ó forí lé ọ̀nà náà. nígbà tárákùnrin tí Àrẹ̀mú rìn fún ọ̀gbà díẹ̀ ó rẹ̀ ló bá ní kóun ó sùn. ó rí ilé kékeré kan bó ti rí ilé náà ó yà síbẹ̀, ó ní kóun sùn torí ilẹ̀ ti ṣú. ó bá ẹni tó nílé yìí sọ̀rọ̀, ẹni bá ní kò sí ṣòro, ó ní yóò san owó tí yóò fi sùn ibẹ̀ mọ́jú. tó nígbà tó di àárín òru, Àrẹ̀mú sùn. Àrẹ̀mú bá gbọ́ igbe tátátá lóru. ó bá ní kóun jáde kóun ó lọ rèé wo èyí tí ń ṣẹlẹ̀. bó ti fẹ́ jáde ló rántí ìmọ̀ràn ọ̀gá rẹ̀ wí fún ọ̀gá rẹ̀ ní kó má ṣe ṣe àwáfín, bẹ́ẹ̀ ni kó má ṣe ṣe ọ̀fín tótó. ó bá padà sórí ibùsùn rẹ̀, ó bá lọ rèé sùn. nígbà tílẹ̀ mọ́, ẹni tó ní ilé ìbá jáde ló bá ní ó dáa. ó ní ṣé kò gbọ́ nǹkan kan ní òru? Àrẹ̀mú ní òun gbọ́, àmọ́ òun ò kàn jáde síta ni. ẹni tó ní ilé ní Ọlọ́run ọba ló yọ. ó ní ká ní pé ó lọ rèé jáde síta ni, ó ní ìbá ti di ẹni àgbégbìn láàárọ̀ yìí. ó ń torí wípé ayálégbé òun bó ṣe máa ń ṣe nù lóru, gbogbo àlejò tó bá ti wá, gbogbo wọn yìí fara rí kúrò ń bẹ̀ wọ́n. ó ní ṣùgbọ́n kí Àrẹ̀mú kó mọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tiẹ̀ nítorí wípé kò jáde lóru. bẹ́ẹ̀ ni Àrẹ̀mú rántí ìmọ̀ràn ọ̀gá rẹ̀. ó tún gbé àpò rẹ̀, ó di ilé, ó mú ìrìn àjò rẹ̀ bọ̀. Adéwọlé Timothy Adékànmí, ẹ̀gbọ́n mi láti Spain, ẹ ṣé mo dúpẹ́. Mọ́dọ̀nkẹ́jì Dámi Òye níran, ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò yìí. tó ẹja fẹnu tàn yín ká fi gúnlẹ̀ lénìí torí wípé àwọn èèyàn láwọn fẹ́ gbọ́ tán. wọ́n ní mọ̀ tí ìlọ́wọ́ ní ká gbọ́tò ìtàn. tó bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ, Àrẹ̀mú bá gbéra, ó di ìlú wọn. Àrẹ̀mú rìn fún odidi ọjọ́ bíi 20 ọjọ́. nígbà tó dé ẹnu bodè ìlú wọn, ó ń wọlé rẹ̀ lọ́ọ̀kan.
ọwọ́ alẹ́ làrẹ̀mú fi wọlé. Nígbà tó wọlé lọ́wọ́ alẹ́, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó súnmọ́lé rẹ̀. Nígbà tó súnmọ́lé rẹ̀, ó ń wo òye iná lọ́ọ̀kan. Òye iná tó wá ń wò yìí, ó wá rí arákùnrin kan àti ìyàwó rẹ̀ nínú ilé. Arákùnrin ń fi irun ìyàwó rẹ̀ ṣeré, bẹ́ẹ̀ ló sì ń lọ́mọ ìyàwó rẹ̀. Àrẹ̀mú ó sáré tìtìtìtì kóun wọlé, kóun lọ rèé pa àwọn méjèèjì, àmọ́ ó rántí ìmọ̀ràn ọ̀gá rẹ̀. Ọ̀gá rẹ̀ ní kó má ṣe bínú, kó má sì ṣe ìpinnu kankan nígbà tí ó bá ń bínú lọ́wọ́. tó gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ó rántí ìmọ̀ràn ọ̀gá rẹ̀ kó má ṣe bínú, kó má ṣe ìpinnu kankan ní àsìkò tí ó bá ń bínú lọ́wọ́. Ó wá pinnu pé òun ò kúkú sun ìta. Bó bá dọjọ́ kejì, òun ò lọ rèé bá ọ̀gá òun, kọ́gá òun padà sí, kó gbà òun padà sí ẹnu iṣẹ́. Àmọ́ wá ní kó òun tó lọ, òun ò lọ rí ìyàwó òun. Òun sì sọ fún un wípé kì í ṣe ọ̀rọ̀ àjọsọ àwọn nìyí. Ó ní nítorí wípé ọ̀dà òun, ọ̀rọ̀ táwọn méjèèjì jọ sọ ni wípé àwọn méjèèjì ó dúró dera wọn. Òun ṣe wá dúró dè tó fi wá jẹ́ wípé òun ó dúró, tó fi wá jẹ́ wípé ó wá lọ rèé mú ọkùnrin mìíràn. Àrẹ̀mú kanlẹ̀kùn ìyàwó rẹ̀. Bó ṣe kanlẹ̀kùn ìyàwó rẹ̀ ṣílẹ̀kùn fún un. Ìyàwó rẹ̀ dì mọ́ bó ṣe rí. Àmọ́ Àrẹ̀mú gbìyànjú láti ti ìyàwó rẹ̀ dànù, ṣùgbọ́n ẹkún oje ló jáde lójú Àrẹ̀mú tí sì ń sunkún. tó a níṣẹ́jú belenja lórí ètò yìí náà, àmọ́ ìfẹ́nu ètò yìí